من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أنا سأسأل ما كمان بقول كذا والله ما كفون كذا كم ما تردون بقول كذا تردون إذا بقول فتعلق الرحم متعلقة بالعرش ibi ọwọ́ asọ́mọ́ ìtì ọlọ́run ọba ní sámà ọlọ́run ní kí ló ń fẹ́ ó ní ọlọ́run ọba wò sílẹ̀ máa ń wọ sọ́lá ní gbogbo ẹni tí bá lọ́ọ́ dà mí pọ̀ má jà kó bí kẹrẹ ọlọ́run ní mo sì sí bẹ́ẹ̀ fọ́ wọ́n kò tá àmọ́ nǹkan bá ní gbogbo ẹni tí bá ń já mi tí ń já mi kó mi kọ́ máa so mi papọ̀ ọba dẹ́dà máa bá ń já kó bí kẹrẹ jàmáà ẹ̀rọ ajá wọ àdìsí káwọn bá a ṣe ń bara wà lónìí gbogbo bí a bá ti jọ sẹ̀ ẹni tó pa wápọ̀ tí ọba ti sí mọ́ òǹkàlùkù òpin ẹ̀mí ni ibi tí ìkẹ̀ tí wọ́n fi máa sápọ̀ wà ó mú o ta wá ló ń tàn èyí tí wọ́n sọ fún ni pé kọ́mọ̀dé family house ma ìmọ̀ ní kí ẹ̀ ti máa sọ bẹ́ẹ̀ táyì nǹkan sí wọ́n lè Yorùbá ọlọ́run sàánú wa wọ́n ní ọmọdé family house ma ibi wọ́n ti bí ọnu